Ẹ wo arákùnrin yìí dáadáa, ẹ tẹ́jú mọ́, ẹ wò dáadáa, ṣé ẹ ti rí èmi lẹ́ ń wò yẹn, mo gbé ọwọ́ mi sórí, ìwọ náà gbé ọwọ́ rẹ sórí níbi tó o bá wà. Mo fẹ́ kó o connect pẹ̀lú ìgbàgbọ́ báyìí, mo fẹ́ ṣàdúrà fún ọ lọ́wọ́lọ́wọ́, mo fẹ́ kó o fi ìgbàgbọ́ rẹ connect, kó o dẹ̀ make sure wípé o share fídíò yìí fún àwọn ènìyàn láti jẹ àǹfààní. Mo fẹ́ kó o connect báyìí, torí nípa kí connect ló fi máa rí nǹkan gbà báyìí. Mo pa ní àṣẹ, ìwọ ìṣẹ̀dá yìí, lórúkọ Jésù o tún gbàbọ̀dè mọ́. Mo pa ní àṣẹ, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà, lórúkọ Jésù ìwọ ìṣẹ̀dá yìí o tún gbàbọ̀dè mọ́. Tí ikú bá ń bọ̀, tí àrùn bá ń bọ̀, tí wàhálà bá ń bọ̀, tí ọ̀fà bá ń bọ̀, èwo rí lórúkọ Jésù o gbọ́dọ̀ gbàbọ̀dè tí ìṣẹ̀dá yìí mọ́. Lórúkọ Jésù ìwọ rí o gbọ́dọ̀ gbàbọ̀dè tí ara yìí mọ́. Lórúkọ Jésù ìwọ rí o gbọ́dọ̀ gbàbọ̀dè mọ́. Àbọ̀dè ibi, àbọ̀dè wàhálà, àbọ̀dè ìdààmú, lórúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí kọ́. Lórúkọ Jésù ìwọ ìṣẹ̀dá yìí ni mo ń bá sọ̀rọ̀. Ìwọ ìṣẹ̀dá tó rí àmì yìí ṣe, tó dẹ̀ láǹfààní àti lè ṣí àfídò yìí fún àwọn èèyàn láti jẹ àǹfààní. Lórúkọ ti Jésù Kristi, ìṣẹ̀dá rẹ kò ní aginjù, nínú aginjù ìgbàgbé tá a gbé ọ sí, tá a gbé orí rẹ sí, tá a fi ògo rẹ pamọ́ sí, tá a fi ayé rẹ sí. Lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbé ọ jáde kúrò ńbẹ̀. Ẹnìkan ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ nínú yàrá ìnira tá a tì ọ́ mọ́, tá a ní pé kó máa manage ńbẹ̀. Lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbé ọ jáde. Lórúkọ Jésù iná ẹ̀mí mímọ́ gbé ọ jáde. Lórúkọ Jésù alágbára ó gbé ọ jáde. Tó wá gbọ́ eléyìí dáadáa, gbogbo òkè níwájú rẹ, òkè tó ń dẹ́rù bà ọ́, gbogbo òkè tó wà níwájú rẹ tó ń dẹ́rù bà ọ́ tí ò jẹ́ kí ire àti àánú wá orí, lórúkọ Jésù òkè yẹn wó. A kọ nínú ọ̀rọ̀ Ọlọ́run pípé ta ni ìwọ òkè níwájú Serubábẹ́lì, ó di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo òkè ìṣòro tó wà níwájú rẹ, tó wà lẹ́yìn rẹ, tó wà ní ẹ̀gbẹ́ rẹ ọ̀tún, tó wà ní ẹ̀gbẹ́ rẹ òsì, lórúkọ Jésù ó yá kó wó dànù. A kọ wípé ẹ̀yin ó sì wí fún òkè yìí wípé kí ó ṣídìí. Tó o bá lè rí àmì ìṣe, tó o dẹ̀ like fídíò, tó o dẹ̀ share fídíò yìí, lórúkọ Jésù òkè ìṣòro rẹ ó yẹ kó ṣídìí báyìí. Òkè ìṣòro ó yẹ kó wó dànù. Ó yá lọ rí àánú gbà. Jésù Olúwa wa, àmín.